níbẹ̀ mo kí ẹ̀yin àfa ẹ kú àṣeyọrí o, ẹ kú achievement, ẹ kú àṣeyọrí. wọ́n mọ̀ kí yín gan ẹ ń pè lórí kíni, lórí ta lọ́lọ́run ọ̀tá yín náà ni tẹ́ ẹ ti mú. ṣé kí n bá yín sòótọ́ ọ̀rọ̀? àkókò ìlarí pé ẹ kì í ṣe èèyàn Ọlọ́run, ẹ kì í ṣe ènìyàn Ọlọ́run, ẹ kì í ṣe ènìyàn Ọlọ́run. kí láǹfààní ẹ̀sìn yín láàrin ìlú? oore wo lẹ̀sìn yín ṣe fún ìlú? mo rí èrò tó pọ̀ rẹpẹtẹ nílọrin, ní court, ní police station nítorí ta lọ́lọ́run. mo gbé sára fún Olódùmarè. ẹ kàn sọ bàbá yẹn di celebrity, ẹ ti sọ di hero bẹ́ẹ̀ báyìí mọ̀. Ọlọ́run ọba ń gbọ́. Emefiele tó ja gbogbo olólè kò lérò lẹ́yìn tó ta lọ́lọ́run. àáfàá mi gan sáré bọ̀ láti ìlú mi tí mọ́tò ẹlòmíì dákú sójú ọ̀nà níbi wípé a fẹ́ wá fi ṣẹ̀sín, a fẹ́ wá ṣépè fún. oh my God, ẹ ṣe èèyàn Ọlọ́run. gbogbo ẹnu mo fi sọ o, ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. sẹ́ríláwà ní túlùtúlù kò jẹ́ kátẹ́gùn fẹ́ sí ọpọlọ ẹlòmíì láti ní làákàyè. ẹ kéwú ọ̀pọ̀ òkè làákàyè. àkókò tá à ń retí gan lóde yìí, a fẹ́ wo tí ẹ fẹ́ practice, a fẹ́ wo bóyá lóòótọ́ lẹ jẹ́ ẹni àlàáfíà. a ti wá rí ẹ̀kọ́ ojú mímú hàn. ẹ ì ṣe èèyàn Ọlọ́run rárá, ẹni èṣù nìyí o. ẹ ń béèrè bó ṣe jẹ́ bẹ́ẹ̀. báwo ló ṣe ní jẹ́ bẹ́ẹ̀? bàbá tó bí Abdulaziz tí ṣe ta lọ́lọ́run, mùsùlùmí ni aláàjì ni, ìyẹ́ aláàjà ni, ó fúnra ẹ̀ mùsùlùmí ni, kì í sọmọ kìrìsìtẹ́nì o, kì í sọmọ ẹlẹ́bọ. nǹkan kan ló sàsúndé bí àwọn nǹkan tó ń ṣe tí ò dáa. sọlọmọ burúkú lè fẹ́ kùn ún pajẹ. ẹ wá rí gbogbo ọgbọ́n, gbogbo ọ̀nà míì tẹ́ ẹ lè rìn. ìfún tẹ́lá tẹ́ fọlọ́pàá halẹ̀ mọ́tẹ́ ìfáìtì ẹ̀ tẹ́ pé ọ̀pọ̀ sọ pé nítorí pé kò níṣẹ́, ọ̀pọ̀ nítorí pé ó ń wá owó lórí Facebook ni ló fi ń ṣe bẹ́ẹ̀. sẹ́yìn òrónú ni Muideen tó ń ta chájà káàkiri inú goslo, mùsùlùmí mà ní, Àgbàlá Gabriel lọ gbé níbẹ̀ wípé eléyìí ò níṣẹ́, ó dẹ̀ kàwé níwọ̀nba, kíní yóò dẹ̀ lè tún ayé rẹ̀ ṣe. Àgbàlá Gabriel wá gbé, ó pe àwọn èèyàn, ẹ ràn mí lọ́wọ́, ẹ bá mi tún ayé rẹ̀ ṣe. ẹ̀yin náà wá pe àwọn èrò, ẹ bá wa bà ayé rẹ̀ jẹ́, ẹ bá wa tì í sẹ́wọ̀n. ẹ dẹ̀ tún jubilate. bóyá bíi méjì mẹ́ta nù yín ni mo rí pé ó ní ọpọlọ táwọn pé kò dẹ̀ dá o. bàbá Akeem àfà Yorùbá Nation yìí, wọ́n jí ó yé wa wípé n tó ṣe tẹ́ mú lé lórí àfà ayé kan ti ṣe lákòókò kan tó jù bẹ́ẹ̀ lọ. gbogbo yín dẹ̀ ń jubilate. ìkan kó gbogbo orúgbọ̀n àbáláyé burúkú sẹ́nu, ó ní ó bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run ni, Ọlọ́run fara rẹ̀ hàn ni. Ọlọ́run ò fara rẹ̀ hàn o rárá o, kò dẹ̀ bẹ̀rẹ̀ pé ta lọ́lọ́run. kì í dẹ̀ ṣe pé ẹ̀ mọ orúkọ tó ń jẹ́ yẹn. now mùsùlùmí ló ń lò ń lọ Ọlọ́run, kírísítẹ́nì ló ń lò ń lọ Ọlọ́run, ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ló ń lò ní Ọlọ́run. níta wá lọ́run belong sí, kì í ṣe pé ẹ̀ mọ o, ṣùgbọ́n ìwà àtìṣe yín ẹ̀jẹ̀ yín ni láti bàyàn jẹ́, bàyàn lórúkọ jẹ́, bàyàn láyé jẹ́. àǹfààní wo lẹ̀sìn tí ẹ ń ṣe fún lù? kìrìsìtẹ́nì ni ẹni, mùsùlùmí ni ẹni, ẹlẹ́sìn ìbílẹ̀ ni ẹni. ṣe àpọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lẹ́ ti ṣe bẹ́ẹ̀ fún. wọ́n lẹ́ ń bọ̀ wá fún kìrìsìtẹ́nì, bọ̀ kẹ́ ẹ tó dé màá ti jí ó yí eyín pé ẹ yìí ṣe èèyàn Ọlọ́run. wọ́n wá mú Muideen, wọ́n bọ́ sọ ìyà kúrò lọ́rùn rẹ̀, wọ́n ra ilẹ̀ fún wa, wọ́n kọ́ ilé fún 2, wọ́n kọ́ ṣọ́ọ̀bù fún 3, wọ́n rajà síbẹ̀. gbogbo eyín ẹ̀ tó yọ wọ́n gbé lọ bá wọn dentist, wọ́n dẹ̀ yọ kù, wọ́n dẹ̀ tún ṣe, ó dẹ̀ jọ èèyàn. ọmọ iye àwọn èèyàn tí ó ti pàṣẹ Muideen di Kristẹni ni. kílẹ̀ ń bá ká? ẹ̀sìn òtítọ́ tó lóore ṣe, tó láǹfààní fún ìlú. bí ọba ìyé yín kì í ṣe kàtìkàtì rádaràda. ṣe rí inú àwọn èèyàn yín tó dáa jù, wọ́n wà lórí nẹ́ẹ̀tì o, wọ́n wà lórí mídíà o,
àwọn ni wọ́n ń ta ewé ta egbò, àwọn ni wọ́n ń ṣe tọ́lọ̀ fẹ́ jù. Ẹ̀yin tẹ́ ń pè wọ́n ní oníkíní kan pé wọ́n ń ṣe ẹlẹ́sìn tó nínú wọn ní ọ̀gbẹ́ni kan àfá ẹlẹ́sìn ògo. Ó dẹ̀ ń dá fún, kò dẹ̀ ní bàjẹ́ fún. Ó lu ewé àti egbò àti ìmọ̀ àlùkùránì láti máa tú àwọn èèyàn sílẹ̀, láti máa torí àwọn èèyàn sí. Títa lọ́lọ́run bá ya wèrè, Abdulaziz tó bá ya wèrè, kì í ṣe ẹ̀tọ́ yín láti gbé. Ẹ jẹ́ kí n sọ fún yín tó jẹ́ wípé ẹ wá mú ta lọ́lọ́run, ẹ wá gbé lọ síbì kan, ẹ wá tún ṣe, ẹ wá bẹ àwọn èèyàn pé a fẹ́ dialogue pẹ̀lú ẹ̀ ni. Ọ̀pọ̀ àfáà wá péjọ, ẹ wá bẹ̀ kí ló dé, kí la ṣe, ọmọ wa ni ẹ̀, àwa la bí ẹ. Tó bá jẹ́ pé kò níṣẹ́ ni, kẹ́yìn náà wá kọ́lé fún, kẹ́ ẹ fún níṣẹ́, kẹ́ ẹ wá wò bóyá yóò padà ṣe mùsùlùmí, kọ́ wá sọ tó ń dùn tẹ́ ń ṣe, kẹ́ ẹ wá adjust. Ètò ẹ̀ ń ṣe kọ́dà kọ̀ràn yín lọ́wọ́, kò mú àlàáfíà báyìí, kò túmọ̀ pé èèyàn àlàáfíà ní bó ṣe wulẹ̀ kó kéré tó. Ẹ tún jẹ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì máa padà lẹ́yìn yín, torí pé ọká bí máa lè ò bóró, àkekèé bí máa lè ò bí jàngbọ̀n, mùsùlùmí bí máa lè ò bí wàhálà. Ètò bá jẹ́ ọ̀rẹ́ mi nu mùsùlùmí, tó bá jẹ́ àkókò ìlà àbá ní ṣe mọ́, ara ẹ̀ bá kò tọrọ kó yàgò fún mi. Tó bá jọ́ ọmọ ìyá mi, tó bá jẹ́ àkókò ìlà ní ṣe mọ́ kó yàgò fún mi. Mo ti preach àlàáfíà títí tí mo dẹ̀ rí pé ẹ̀ lè fẹ́ àlàáfíà. Ṣùgbọ́n my question is this, kí lẹ̀sìn ẹ̀ ń ṣe fún, àǹfààní wo lẹ̀sìn rẹ̀ ń ṣe fún ayé, iṣẹ́ wo ni ẹ̀sìn ẹ̀ dálẹ̀, aṣọ ìyà mélòó lẹ̀sìn rẹ̀ gbà kú lọ́rùn ènìyàn. Inú yín wá ń dùn. Pastor, àfà, oníṣẹ̀ṣe, babaláwo, òótọ́, wọ́n máa ń gbàyàn lẹ́yìn. Tí bàbá Abdulaziz Tani Olorun àti ìyẹ́ tó ń bá tún remain in Islam, wèrè ni wọ́n. Wèrè ní ìran wọn. Tí wọ́n bá rẹ́ni bá wọn sọ̀rọ̀ kán gbòtọ́rọ̀ lónìí. Ṣé gbàgbé ọba Solomon, wọ́n pè fún debate nígbà kan, òun pẹ̀lú Adégúnwà, ó ń béèrè wákàtí 5 tẹ́ǹkì, ń bo lẹ ti rí. Wọ́n bára wọn fà títí, ẹnìkan lọ fọlọ́pàá gbé, ó fẹ́ dàlúrú. Ta la dàlúrú nínú yín? Ṣé gbàgbé ọba Solomoni kan náà, yàyà ọmọ yín mọ̀ bú ó ṣépè fún lọ́jọ́ kan, a expect pé kó dìde. Now ọba Solomon kò pé rẹ̀ ní Christian, kò pé rẹ̀ mùsùlùmí, kò pé rẹ̀ lóníṣìṣe, ó sá ń pa gbogbo ẹ̀ papọ̀. Àwa expect kó fire ọmọ yẹn padà. Ó dẹ̀ tún gbàdúrà, ó tún gbàdúrà, ó tún gbàdúrà. Wá ẹ̀sìn kọ́ ni wọ́n ń lo humanity, ìwà ìṣe ènìyàn ni wọ́n fi ń mọ̀yàn ní ènìyàn Ọlọ́run. Ẹ̀sìn tí ò níwà, ẹ̀sìn bú ni, ẹ̀sìn wèrè ni, ẹ̀sìn akógunjàlú ni. Àṣìkò kankan rárá tọ́ òsì lẹ́sẹ̀ bí ẹran aṣẹ́wó tẹ́ ẹ̀ bá rẹ̀ ní sọ fún yín. Mọ́mọ́ pọ́nlọ́pọ́ tó máa competition. Nígbà kan báyìí, ó tún ṣe báyìí ó, ẹ bá ní sẹ́ndì ẹ̀ fún ìjọba. Ìgbà kan báyìí, kò ní bọ́m̀bẹ̀. Ó máa kú síbẹ̀ ni. Tó bá kú síbẹ̀, wọ́n sọ pé ẹ̀jẹ̀ tó wà níta lọ́rùn só tánú àwọn èèyàn láyé ni. Ṣé ẹ mọ iye àwọn èèyàn tó tún máa dìde? Ẹ mọ̀ pé ilẹ̀ kó wàhálà fúnra yín nísìn. Ẹ lè rìn kẹ́ ẹ free. Ẹlòmíì bá pàtẹ wá sí báyìí, òkò náà máa fi tún ká níbẹ̀. Wọ́n máa sọ yín lókùúta ni. Ibi tẹ bá pàtẹ wá sí. Bẹ́ẹ̀ bá rìn gan, ó di kẹ́ ẹ máa lọ fura báyìí. A mọ̀ pé ntọ́gbẹ́ ní í ṣe, ó ti ń sọ kọjá àyè. Bára tiẹ̀ ń ta, báwọn kan ń sponsor ẹ̀. Ewu ọdún tí Mùsùlùmí ti ń bá bọ̀ náà, akásí tún wà lẹ́nu ẹ̀. A ní kí lè rí ṣe fàdé pọ̀ jù, alábòsí nìyí. Ẹ máa sọ pé nǹkan gbàgbọ́yé, nǹkan gbàgbọ́yé, agbọ́yé wèrè wo múlẹ̀ ti gbé wá. Ọlọ́run á mú yín o. Èèyàn ló mú ta lọ Ọlọ́run, kì í sọ Ọlọ́run. Ọlọ́run ló máa padà mú ẹ̀yin. To me, ìyẹn kọ́ ni best way láti treat fọ́kànpọ̀ ẹ̀. Kẹ wá pé kẹ mú mọ́lẹ̀ síbì kan, kẹ wá dá sọ̀rọ̀, kẹ bọ́ sọ ìyà lọ́rùn rẹ̀, tó bá ti ẹ̀ pé ìyà ló ń jẹ, tó bá yẹ pé kò ní sẹ́ni lóòótọ́, kẹ wá fún níṣẹ́, kẹ fún nílé, kẹ alọ́mọ wa kó tí ẹ lè dùn mí nígbà tí mùsùlùmí imam tó ní problem tó láti lọ sí chọ́ọ̀chì kan tó dẹ̀ rí gbàlà ń bẹ̀, tó wá lọ sọ pé tẹ wá pariwo lé lórí tí yẹn náà tún ní ó mú ní dé chọ́ọ̀chì yẹn mọ́ ẹ̀ rí pé àfibisólóore nìyí. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching
Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.